ìjókòó yìí torí àkókò kọ́lá mọ́sá wọlá mímá bó ṣe tó lọ́dọ̀ ọlọ́run bàbá wa alájí àgbà bàbá sí àdámọ̀ ọlọ́mọba kẹ́ wọn àmín bàbá àlífà dàbí ọlọ́mọba sọ wọn bàbá mọ̀tẹ́rọ̀lù markaz ọlọ́mọba fìṣọ́ ẹ̀ sọ wọn sàlékún àlàáfíà fún ọlá àwọn ẹni ọlọ́run ọba. Ájì wa Suleiman Kale Kawu ọba sí Adam lọ sọ bẹ́ẹ̀ wọ́n ní bí ẹnu bá sọ̀rọ̀ sọ tí wọ́n wá mú tí wọ́n kó tiẹ̀ yóò ní ẹ foríjì mi mo ti sọ ni sí Adam ní téèyàn bá rìn lọ bì kan tí wọ́n mú tó wá ní ìmọ̀gbàmọdé sí Adam ní ẹ tún mú sí dáadáa èyí sì rìn ọ̀ọ́dà níyàn sí rìn ni òun ni wíwá bì mí lónìí àyè yí àyè ìpìlẹ̀ ní látànà nínú àwọn àgbàlagbà tí wọ́n ti lọ bàbá adó àgàkọ ọlọ́mọ́sá ya fi wọn nínú àwọn tí wọ́n dá dárú lòlú mi sílẹ̀ ní bàbá wa wà ibi tó àti jáde nìyẹn. Ájì Suleiman Kale Kawu ń jólóye bàbá wa lọ́rin ọ̀kan náà àwọn olóyè tó wà ní ìdíjókòó yìí àmẹ́gbẹ́ mi ẹbí mi ni màmá wa ìyá tán lálùkò mo ṣe ń yìí wọn ní tí o ti máa jáwọn náà nù ẹ̀jẹ̀ ìyá tán lálùkò ní Ájì Kale Kawu ìyá tán yìí ti ń jẹ́jẹ̀ tèmi náà ń jẹ́ gbọ́ fún bàbá wa ìmáàmù Sàdálà ló kékeré tí ń jẹ́ bàbá ìyá tó bí mi tí ń fi ń jásí pé dídò mi ń bí ìrọ̀lẹ́ yìí ọ̀rọ̀ yẹn ní ń jásí ẹ̀tọ́ ọ̀rọ̀ yẹn ní wáàsí tí wọ́n fẹ́ ṣe Ájì Suleiman lè yan wáàsí ni bàbá Dáúdà Àgàkà ẹ kú oríire ọlọ́run fún yín ní ọmọ gidi bí sẹ́rẹ́sìn tá à ń sìn yìí kò sí ti ń jẹ́sìn wá ní o ní pé ẹ̀sìn ọba kírun kiri rẹ̀ yìí kó dúdú tó ọba ti níwà ọ̀ lẹ́sìn torópo tó gbé márààrún tí wọ́n kà fún wa á jẹ́rìí pé sọ́sọ́ba kan àfọlọ́hún ọ̀kan nìyẹn anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kejì ni kákírun ẹlẹ́ẹ̀kẹta ni kágbáwẹ̀ káyọ̀ sàká àti ká lọ sí hajj márùn ni tó bá wo márùn yìí àwọn afáwa tó bọ̀ kò sí ti ń bẹnu márùn tó kọjá wa ìjẹ́rìí pé ọ̀sọ́ba kan pẹ̀lú ọlọ́run tó ń jẹ́rìí lẹ́nu tí ọ̀dọ́ kan ọlọ́run ò ní gbà ó ní lẹ́yìísà. lẹ́yìísà libi tó wà lójú àgọ́ kìbálà ìmọ̀ sírí kí wàá ìmọ̀ gíríbì. wọ́n ní kẹ́ ẹ dájú kọ́ abúlé òrùn. alimagiribi. ibùwọ̀ òrùn ẹ dájú kọ́ bẹ́ẹ̀ ni àbíbù yorùn lẹ́ dájú kọ́ ni ọlọ́run ìwò sèwọ́n kankan kìí sóore lèyìn lọ́dọ̀ wọn ọlọ́run. wàlákínà libi ramani amanabillah. ọlọ́run ní faith ìgbàgbọ́ là kọ́kọ́ rẹ lọ́dọ̀ mi ọlọ́run mani amanabillah. tọ́ba kò níbi ìjẹ́rìí ọ̀sọ̀bà kan fọlọ́run tọ́nà sọ pé ìtí ń jẹ́ wàṣẹ kò nígbàgbọ́ ọ wà tún kọjá kó ń bẹ wà kọjá síbi irun tọ́ba débi irun kò sí ń tọ́ fẹ́ bá nínú irun ìwà náà lọ́ọ́ bá nínú lọ́jọ́ tó fi hàn pé iná sọláta yàrá kábínà kìtàbí wàkímí sọláta iná sọláta tẹ̀lé ànírè bá àṣà ìwàlẹ̀ múnkàr. irun tá a fi kí ọlọ́run irun yẹn kóhun nídìí rẹpẹtẹ ìtòhun nídìí lọ́dọ̀ rẹ tẹ́ni ànírè bá àṣà ìwàlẹ̀ múnkàr irun gbọ́dọ̀ tún ọ ṣe ipa àbàjẹ́ irun gbọ́dọ̀ tún ọ ṣe ipa àwàgbẹ́rùgbárí tó àbá wa ń kírun tó yẹ ṣe bàjẹ́ tó ń kírun tó ń gbẹ́rùgbọ́n rí sákìrun lápẹ̀ ọ́ kò sí ti ń bẹ lábẹ́ ẹ̀rùn ìwà ni. tó bá kò nínú irun. ìta òzàká tí. wá lọ sínú sàká kí ni ọlọ́run tó dẹ̀ ní ayọ̀ sàká. ó fẹ́ tírèènì wa moral ló fẹ́ tírèènì wa bẹ́ẹ̀ lójú ọmọ sọ pé iná máa nì. iná máa sọ̀dọ̀ kan tún ní ìfúkọ̀rọ̀ yìí. ọlọ́run tó bá kó dání tó ọ̀nbẹ ni tó fún mo ti fún wọ má jẹ aládàáni kan jẹ
àwọn tó ṣe ààrẹ fún ni jẹ́ kí n kà wọ́n fún ọ. للفقراء bá ń fa àwọn tálákà. والمساكين àwọn tí wọ́n ní tí wọn ò ní tó. والعاملين عليها àmìlínà àléyà àwọn tí wọ́n ń ṣiṣẹ́ sàká. والمؤلفة قلوبهم. bọ́ọ̀bá gbogbo bẹ̀rù ìwà ni ìwà ní bí tukú sí àmìlínà àléyà nù. àwọn kan bẹ́ẹ̀lẹ̀ yìí tí wọ́n bá fi wọ́n bá rán yẹn sí ọ tó ṣe tukú sí wọ́n sì gbà padà. ibi ẹ bá mi padà lọ́dọ̀ ẹ pé òṣìṣẹ́ jẹ́ ni ìwọ kí mo ní o fún ìwọ ká rán ọ sí. والعاملين عليها. wọ́n tírẹ̀nì wá pé tó bá mẹ́yàn musa káwá fún ọ gbọ́dọ̀ fún bẹ́ẹ̀. àmìlí náà lè yà ń tírẹ̀nì rẹ pé fún àwọn tí wọ́n ti ṣiṣẹ́ lórí ẹ̀. والمؤلفة قلوبهم. àwọn tí kò sínú ẹ̀sìn rẹ ọwọ́ fẹ́ yẹ sàká ọlọ́ọ̀ni ẹlẹ́sìn kejì bá fún sàká kó o fi fọ ọkàn rẹ̀ wálé kó lówó kíni kó lówó sàká ní báwa ṣe máa ń yọ ọ́nù á tóun ò sì bá yín kírun ayé tó ń bá ń kírun ẹ̀sìn yìí dùn òun ó tún máa gbà sí ọlọ́ọ̀ni ẹ̀ fún. wọ́n fi ìrìnkọ́ bí. ọlọ́ọ̀ni ìwà ní tẹ̀nìyàn àwọn tó jẹ gbèsè àwọn tó jẹ. wọ́n fi ìrìnkọ́ bí. ọlọ́ọ̀ni tí wọ́n wà nínú gbèkùn yẹn ọlọ́ọ̀ni ẹ̀ fi sàkátù wọn lẹ̀ ìwà ní jẹ́ bẹ́ẹ̀. والغارمين عليه وفي سبيل الله. àwọn tó jẹ gbèsè ẹni tara ni gbogbo ntọ́nà ń kàkalẹ̀ yìí wà ní àwọn tí ń sisi ọlọ́run tó takú tí ọ̀rọ̀ náà fowó rẹ̀ ràn án lọ́wọ́ ìwà ní. faridatan minallahi wallahu aliyyun hakim. bọ́sírì ni lọ́dọ̀ àwọn ọlọ́run kìí ṣe nàmbà mọ́fẹ́ nàmbà túláàsì bí irun ni tó ọba lówó tó ọ̀yọ́ sàká ó jìyà. ìwà ní bẹ́ẹ̀ ń bi sàká tó bá kò nù sàká tó lọ́nà àwẹ̀ ìwà lọ́lọ́ fẹ́ tírẹ̀nì nínú ọlọ́fẹ́ tírẹ̀nì wà nù àwẹ̀ pé yā ayyuhalladhīna āmanū kutiba alaykumus siyāmu kamā kutiba alal ladhīna min qablikum la'allakum tattaqūn. takú bẹ̀rù tàtàkùn kọ̀fin tá fọ́fẹ́ fàwẹ̀ sí káfi sọ́ra fẹsẹ̀ ni ká má fi dẹ́ṣẹ̀ ló fi bí àwẹ̀ ìwà ni bọ́bá kó mẹ́tọ́ bá lọ sínú ajé ọlọ́run wà lámọ́lẹ̀ mẹ́gbẹ́ alhaji àṣírí màlúmátún fọwọ́ bàrà bẹ̀bí ìnàlẹ́ ajábálá rọ̀bọ̀sà alábùsùgọ̀ alájìdá aláfẹ́lhájì. ọlọ́run ní tí ájì bá sọ̀rọ̀ yẹn fún ọ tó dípọ̀ ọlọ́lé ọlọ́run. wàlá rọ̀fásà. wọ́n ti bàjẹ́ ń bẹ̀. wàlá fùsùgọ̀. wọ́n yàpò kí n lé ọlọ́run. wàlá jìdá aláfẹ́lhájì. ó sì gbọ́dọ̀ dájì kọ́ máa lọ jiyàn bẹ́tẹ̀ ta ẹni tó bá wà lọ́wọ́ rẹ̀ kò sí mọ́ra fún un wọ́n yìí pé mọ́ra yẹn ìwà yẹn lọ́lọ́run fẹ́ tẹ̀ ní wa ń bí ají ìwà lẹ́sìn téèyàn bá lẹ́sìn tí ọba ti níwà ọlọ́run ò ṣe nǹkan kan fún un ìwà yìí lọ́fà tí wọ́n fi ní àná Muhammad sallallahu alayhi wa sallam àwọn ọmọ àbílẹ̀ àbí ẹbí ànábì ni àbílẹ̀ àbí ànábì wà fọmọ méjì fún un àyíníwà lọ́jọ́ lọ́wọ́ àká ànábì ó wìdúrà àwọn ọmọ méjèèjì Islam wọn bí alẹ́ pé wà tá ànábì gbọ́ ọmọ méjèèjì lọ́wọ́ ẹ̀ta ló kó fún. wọ́n ní Usmanu sẹ́yìn náà Usman bin Affan lànàbì kọ́ ọmọ méjèèjì fún wọ́n ní kí ló dé tó kọ́ ọmọ méjèèjì fún torí pé Usmanu níwà tíyẹn bá níwà ó ti lẹ́sìn bí àbá rẹ̀ níbi tọ́ wá léèrè tọ́ wá dáa ọ wà palẹ̀ yẹn tán ṣé Adam rẹ̀ dé Allah ta'ala àná ọdún kan wọn wò wọn níbi tí mo bá dé yìí tọ́lọ̀ ń ṣe fún mi àtàwọn ọmọ tẹ́ jáde lọ́wọ́ mi tí wọ́n ti yè ẹ̀yin tẹ́ kù yín ni kẹ́ tọ́ra yín ṣe o bẹ́ẹ̀ bá dáhùn ní sọ́kọ́ mọ́ríkàsì ọ̀dà wọn lẹ́yìn ilẹ̀ ẹ̀dá tọ́ra àwọn tọ́ da ti pọ̀ tí wọn bá jáde nílé eré tó sì ráwọn èèyàn gidi bíi tí ọ̀ wá da wọn rọ̀ jọ àwọn bàbá rẹ̀ ara Ìlọrin àwọn èdè kan bẹ̀rẹ̀ nu wọn tọ́ba rí tara Ìlọrin bá sọ pé ọmọ yẹ̀yẹ́ kọ̀rẹ́ níbí nu. ìsàfùtà kárí tábì hàn. àmọ́ tọ́ba rẹ̀ níbí tó wọ́n wá dá wọ́n ní èèyàn yẹ̀yẹ́ ni ọ́ tọ́ ọ̀rẹ́ níbí òun ni ọ̀ dá ọmọ yẹ̀yẹ́ yàtọ̀ fún èèyàn yẹ̀yẹ́. nítorí wọn àpá àtòbí wọn ẹni rẹ ni wọn àmọ́ wọn yànà alhaji wa Suleiman Engr Kale Kawu inú oore tọ́lọ̀ ń ṣe fún àwọn baba Kawu Agaka tó sì ṣe fún baba wa Ọba Ìlọrin tó sì ṣe fún Ìlọrin yìí ni pé wọ́n ti ẹ̀ wà nínú pọ́dọ̀tì wa
ọ̀jọ̀gbọ́n kan àfa kan ní sàálì tún nàdá. sàálì tún nàdá ayé àtàwùrú fàkọ́lá là wàlákìnnàní abudulayi ayabuni barimaki wàlákìnnàní abudulayi ayabuni barimaki. tí a ń pè ní. sàálì tún nàdá. wọ́rẹ̀ ń ta mo bí léèrè pé wọ́rẹ̀ ń ta. alẹ́ à ń ta òru fakọ́lá la. tí ìwọ rẹ̀ ń ta ìwọ lọmọlúàbí. fakọ́lá la. ó lé mi kọ́ èmi kọ́ táwa lọmọlúàbí. wàlákìnnà ní abudulayi ayabuni barimaki wàlákìnnà. ayabuni barimaki. mi lọmọlúàbí lọ́nà mi sọmọlúàbí ó lẹ́rù yàyà bárímà kí lòun. pé wọ́n rẹ̀ ń ta tẹ́ ń pè lọmọlúàbí yàyà bárímà kí ni èèyàn kìí sòun ẹrú ẹ̀ lòun ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe Haji Suleiman Engineer Kale Kawu bí wọ́n bá bí ọ̀rẹ́ ń ta léèrè ní tí ó wí fún un nítorí pé ọ sojú lọ ní dáadáa kìí sàṣàmì mi eyín olówó èmi ò lówó àmọ́ ọkàn mọ̀ pọ́lọ́ ń bà sí mi dé. Allahu hayatahu. àmọ́ inú aburú táwọn èèyàn ta ní ndí yẹn bá ṣe dáadáa wọn ò ní sọ àwọn bá sáà ìdẹ́yọ̀ kan gbogbo ayé wọn rò fún pé ẹ wo bí lágbájá ń ṣe ẹlòmíín tó sì pa ń ṣe dáadáa kò tí ẹ rẹ́ni sọ pé thank you ìrònú wa mú pé àbí wọn ò rí wo tí ń ṣe ni àbí ń da tó ni ọwọ́ tóbi láyà rẹ̀ béèyàn bá ṣeré tó sì rí pé ń ṣeré ẹ kí pé ó ń ṣeré tó múra sí o ẹ ọ̀rẹ́ wa pé méjì ẹlòmíì ọ̀rẹ́ rẹ̀ ìta ni kò wúlò ńlẹ̀ gbogbo ara lé ọmọ sépèlè ni bẹ́ẹ̀ Kale Kawu rí bẹ́ẹ̀ bó wúlò ńlẹ̀ bí òwúlò ńlẹ̀ bá a bá ti débí náà ní ìfẹ́ á ti mọ̀ pé ọmọ tó wúlò ni àbí òwúlò. wàlákìnnàní abudulayi ayabuni barimaki wàlákìnnàní abudulayi ayabuni barimaki. bàbá mo sọ lọ́dọ̀ bàbá sẹ́ríkì Málàmí mo ní bàbá ọba Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. kí bàbá yẹn bá lóun fún yàn lóye kì í ṣe oyè yẹn o torí náà bá lẹ́yìn wà reserved tí wọ́n bá tún fi fẹ́rí sí fẹ́rí Reserved. bàbá ọba Ìlọrin ni. Allah. ọ lè rọ́ọ̀sì bàbá ẹ̀ sì lè tì wọ́n kìí sì ṣe ẹ̀ tí ń gba bíráìbù tó yóò ní owó tí mo fún yín lọ́wọ́ kọ́ lóyìí lọ́jọ́ wá ṣe tí ọ̀yẹ́ kó ṣe bàbá ọba Ìlọrin kọ́. wọ́n ó pinnu pẹ̀lú ọba tó dá wọn nínú ọkàn wọn ni wọ́n sì rí pé nìyẹn dìísà fún táwọn ṣe fún yẹn. bọ́tẹ̀ jẹ́ pé Engineer Kale Kawu ó yẹ àwọn àgbàlagbà oyè àwọn bàbá wọn náà ni wọ́n dá padà síbẹ̀. bóyá báwa nulẹ̀ kan tá àbárọ̀ ọmọdé tá a gbé fún àgbẹ̀ lọ́bù mí. táwọn máa wọ pé àwọn èèyàn gidi ti tán bẹ̀ hùn bọ́lọ̀ ń bá tún yẹ àtúndádé padà bẹ́ẹ̀ kò séèyàn gidi ń bẹ̀ mọ́ àmọ́ ọlọ́mọ lògùn kú ọmọ gidi òun lògùn kú tẹ́ ẹ wá bímọ tọ́mọ bá ti yà dáadáa yóò sì inú ilé ò ní dá ẹsẹ̀ ò ní dánú ilé iyì ò ní dánú ilé àlùbáríkà ò ní dánú ilé tí ọba làwọn bàbá òkú rorò. Allah. Ètò mo fi kí bàbá wa Dáúdù Agaka nù tọ́ba yòókù rorò náà ni wọn ò ní wálé torí ẹrù ilé ọmọ bà wọ́n àwọn gbà tó lọ ní ẹ̀dá oríire tiwọn ni wọn á kó ẹ̀yìn nísìnyí lọ́jọ́ wọn ó pèdé lé yín lérí pé a ṣe wòlímà a sì ṣèyàwó èyí tí wọn sọ fún yín torí àkókò torí magrubi ti wọlé sẹ́ẹ̀rí ká jòkó bá ti jòkó yìí kò sẹ́ni ọbẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́run lọ́bẹ̀rẹ̀ rẹ̀ o ọlọ́run ló gbé súnà yẹn lẹ̀ ẹni tí ó kọ́kọ́ practice ẹ̀ lórí ilẹ̀ báyìí ọlọ́run ló kọ́kọ́ practice ẹ̀ yìí pé yá ayuwa yá ayuwa nasu tẹkùlá takú rabbakum
الذي خلقكم من نفس واحدة. Oni mọ́dà yìnyín ó ní ẹbẹ̀rù ọlọ́run ọba tó dá pé alẹ́sì. خلقكم من نفس واحدة. ọ̀sán yín látara ẹ̀mí kan ṣoṣo. وخلق منها زوجها. Ádámà lẹ́mí kan o látara Ádámà ló ti wá dáyàwó rẹ̀ tí ń jẹ́ àwa o ipa àkọ́kọ́ ṣe ìdàpọ̀ mímọ́ lórílẹ̀ yìí ọlọ́run ọkọ̀ sọ Ádámà àtàwa pọ̀ ọba tó sọ Ádámà àtàwa pọ̀ ni òun ló bẹ̀rẹ̀ rẹ̀ ọwọ́ àfihàn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ níbẹ̀rẹ̀ ayé ibi tó ti wá mọ̀ yìí pé ọ̀rọ̀ sawaj ó pàtàkì lọ́dọ̀ ọlọ́run níjọ́ tó wá close ayé lérí ànábì Nuhu nígbà tí wọ́n gbọ́rọ̀ ọ̀rọ̀ wa fomi pa gbogbo ọjọ́ rẹ̀ rẹ́ níjọ́ tọ́lọ́run ó tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ padà pé ayé tún fẹ́ bẹ̀rẹ̀ padà lọ́dọ̀ Nuhu ibi sàwájì náà ló tún ti bẹ̀rẹ̀ nígbà tí wọ́n gbọ́ táwọn àjọ Nuhu tí wọ́n gbọ́ tọ́lọ́run wá fẹ́ pa wọ́n rẹ́ ọlọ́run ni mo pa ogun wọn rẹ́ pátápátá ó rí ń bẹ́ẹ̀. حتى إذا جاء أمرنا وفرت نوح قلنا احمل فيها من كل زوجين اثنين. Nuhu wọ́n fẹ́ máa lọ nìyẹn fẹ́ lọ bẹ̀rẹ̀ ayé mi ẹ̀mí kan ò lè dásáyé kò pọ́síbù kó níwọ̀n nìkan dásáyé lẹ́yìn ọlọ́run akọ gbọ́dọ̀ rábo abo gbọ́dọ̀ rí akọ. Ìjọ tó lọ ìbòde làrúkọ́nù òun ti gbájú níbi gbogbo ọ̀rọ̀ nígbà tí wọ́n pè kan ní negative wọ́n pè kan ní positive wọ́n náà ní òmùnátà àrùkọ́nù ti gbẹ́wájú ọ̀rọ̀ látara yìí pé abo aláǹtakùn òun ní máa ràn wú fún akọ aláǹtakùn ọlọ́run ti rí pé ẹnì kò lè dá sẹ̀mí wọ́n á lọ Nuhu tó bá ń lọ kẹ́ ẹ̀ lè sẹ́kùn tẹ́ lọ́hùn. قلنا احمل فيها من كل زوجين اثنين. gbogbo tó kù lórí ilẹ̀ yẹn bọ́ bá mu mọ́mẹ́yọ̀ kan méjì ni kò mú. وهلك إلا من سبق عليه القول. ọlọ́run ni mo méjì kí wọ́n lè sọ̀kalẹ̀ kí wọ́n lè sẹ́kù bó ṣe fọ́ọ̀mù bẹ̀rẹ̀ ayé láàkọ́ lára Ádámà àti Hawa ìjọta ìparẹ́ tí ó tún bẹ̀rẹ̀ lérí méjì ẹnìkan ò lè dáyé ṣe. bọ́ ọba jákọ ọ̀rọ̀ àbò tọ́ ọba jábò ọ̀rọ̀ akọ tí ẹ̀yin méjèèjì bá ti wá máàsì ara yín pẹ̀lú tí Ìsìlámù ní àwò tá ànábì ní káwò tẹ́ ẹ bá ti fẹ́ra yín akọ ọ̀rọ̀ àbò ọ̀rọ̀ akọ tá ànábì ní tẹ́ ẹ bá fẹ́ra yín lọ́kùnrin àbóbìnrin ni ẹ tírèsì nǹkan mẹ́rin lọ. Àkọ́kọ́ ntẹ́jàmọ́lẹ́hà. Ànábì ní tẹ́ bá fẹ́ bìnrin ìtòmù sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ bìnrin tọkùnrin náà bá fẹ́ tóbìnrin náà bá fọkùnrin wà lábẹ́rẹ̀ ọkàn gbé tóbìnrin wá ní nígbà tí a bá fẹ́ bìnrin ẹ tírèsì nǹkan bẹ́ẹ̀ ni àjàmál ẹ tírèsì beauty wàlmọ́lẹ́hà. ẹ tírèsì wet wàlẹ́ àṣàbíyà. ẹ tírèsì family bankrupt èyí tó tán láyé lónìí nù. Níjọ́ wọn àná àwọn àgbàlagbà nílẹ̀ yìí gbogbo èmi ni wẹ́ẹ̀tì ń wo ewa ká o kí wọ́n bá ti rí bíbí ire tí wọ́n rí pilẹ̀ kódà bí o sì nǹkan kan bẹ́ẹ̀ àwọn lè tún máa kó oúnjẹ lọ́bẹ̀ pétọ́ bá dọ̀la yóò di nǹkan ìpìlẹ̀ yẹn ó pàtàkì ìpìlẹ̀ ìwọ́n tún bá dé pé kódà ẹni wọ́n bá fẹ́ fẹ́ mọ lọ́wọ́ rẹ̀ ń tó bá níyàwó méjì àmẹ́ta wọ́n ò lọ́ mọ èwo nínú wọn torí wọ́n mọ̀ yí pé wọ́n mọ̀ ìwà ìyàwó kọ̀ọ̀kan wọ́n sì mọ̀ tí wọ́n ń sìn nínú ìran kọ̀ọ̀kan ìtí wọ́n bá sìn nínú ìran èèyàn èyí ò jogbe òní yóò lápá òní là sọ mọ́ ogun tí ń jà wá o tá a ní láti fura nílọrin yìí inú ogun tí ń jà wá nìsí ogun yẹn kú sọ́nà méjì níbi nasabu ni ogun ẹ̀sìn jà wá lidin tá nábì wí wàlìdìníà àwa ní tìjú àti fẹ́ kírísítẹ́nì sílé mọ́ tí mo bá ní máa kà á fún ọ ní ìsìn ó ra àwọn ìpìlẹ̀ tí ń jọ máa pìlẹ̀ pé kírísítẹ́nì ló fi ṣèyàwó sọ́ọ̀mà mùsùlùmí tán ni pé kírísítẹ́nì ọ̀dà májẹ̀mú tó lè fi fẹ́ wọn ńgbà wọn bá lè ṣe ńkọ́ tó bá yẹ pé ó fẹ́ ṣe jihadi ń bẹ̀ pé ó fẹ́ yóò di mùsùlùmí yóò dà bí wọn bá délé wọn ní di mùsùlùmí wọn máa kọ̀ǹtúrò rẹ ni
bọ́ọ̀ bá tún wá múra kó o lé gbogbo ọmọ tí wọ́n bí yóò tún di kírísítẹ́nì. ogun yẹn ń jà wá níbi ẹ̀sìn nasabu ogun ìran tí wọ́n ń jà wá ọwọ́ adigun àwọn aràn míì wọ́n wá ń fowó tàwọn ọmọ wa wọ́n ń fún wọn lóyún èmi ọ̀dàkọ̀ ibo. wàlìdí nira. ìran tí dẹ̀ mísì tá ń wò náà ni tó bá dọjọ́ ọ̀la ó ti di ọ̀ràn sí wa lọ́rùn ọ̀sẹ̀ ní màrà tó fẹ́ bàtà tó ti jẹ́ pé ọlọ́run fúnra rẹ̀ ló ti gáìdì wa kalẹ̀ yìí pé ó nírú àwọn tí wọ́n gbọ́dọ̀ fẹ́ra wọn ọlọ́run fúnra ẹ̀ ni kìí ṣe pé èèyàn ọlọ́run fúnra rẹ̀ ni pé àwọn tó lè alikabisatu lilkabisina. ọlọ́run ti tó ipe alabisatu lilkabisina. obìnrin ibú kọ́wọ́kùnrin ibú ẹgbẹ́ rẹ̀ kọ́fẹ́. walikabisuna lilkabisati. ọkùnrin rẹ̀ kọ́wọ́bìnrin rẹ̀ kọ́fìsì ẹgbẹ́ rẹ̀ kọ́fẹ́. walikabisuna lilkabisati watoyibatu litoyibina. torí àwọn tí ń tẹ̀lé obìnrin ibú dá padà. alikabisatu lilkabisina. obìnrin ibú ọlọ́run ti síwájú kọ́fẹ́ ọkùnrin ibú. walikabisuna lilkabisati. ọkùnrin ibú ọlọ́run ti síwájú kófóbìnrin ibú. watoyibatu litoyibina. àtọ̀yìbátò obìnrin rẹ̀ tọjọ́ máa re tó nípìlẹ̀ ọlọ́run ní wọ́kùnrin rẹ̀ fẹ́. watoyibuna litoyibati. ọlọ́run ní àtọ̀yìbúnà àwọn ọkùnrin rẹ̀ wọ́n bí ọ dáadáa wọ́n bí ọ lèrè tó bá ṣẹ̀ṣẹ̀ àyàwó ṣẹ̀ṣẹ̀ obìnrin gidi lẹ́gide ni o ti mọ́bìnrin. ulaika mubarrauna mimma yakulun. nítorí pé fífẹ́ ni èdè ọlọ́run ó yẹ ká gbọ́ yé tẹ́lẹ̀ mi bá fẹ́ tá Al-Qur'ani anifanki wuma tọ́ bala kun mi na nisa ọlọ́run nìkan fẹ́ tó bá wọ̀ lóbìnrin ọlọ́run ibẹ̀ o ẹ̀ńtọ́ bá wọ̀ lóbìnrin ọlọ́run òfin ọ̀fẹ́ ńtọ́ bá wọ̀ lóbìnrin fẹ́ ńtọ́ bá bójú mu ni nítorí tó bá ní ńtọ́ bá wọ̀ sọ́mọ rẹ̀ ò lè wọ́ ńtọ́ bá wọ̀ àǹtí rẹ̀ ò lè wọ́ ńtọ́ bá wọ̀ ìyàwó rẹ̀ ò lè wọ́ ńtọ́ bá nítorí ntọ́ fi máa pé kéde fáǹkì wọ́n máa tọ́ bàlá kúmínà nìsa àyà mi ti dé tí n sọ yìí pé. Hurrimat alaykum ummahatukum wa banatukum wa akhawatukum wa ammatukum wa khalatukum wa banatul akhi wa banatul ukhti wa ummahatukum allati arda'nakum wa akhawatukum min ar-radha'a wa ummahatu nisaikum. وربائكم اللاتي في وجوركم من نسائكم. ọjọ́ ti lọ gbogbo ntọ́lọ̀ ń kà kalẹ̀ yé àwọn tó ṣe léwọ̀ ni inú tó ṣe léwọ̀ ń sá lérí tó wà ń bẹ́. kò gbọdọ̀ jẹ́ fáńkì wọn tó bá làkúnmínà nìsa ìpẹ́ fẹ́ tó bá wù ní obìnrin ọ̀fẹ́ tó bá bójú mu ni ìtọ́ wá ṣe déédéé ara wọn lọ́lọ́run ti tò pọ̀ ni wáyé lónìí tọ́jà ti pé ntí ò ṣe déédéé ara wọn là á mú. àwa ọ̀rọ̀ lọ́hùn wa ti ta lókìtì ìwọ ẹlẹ́sìn ọ wà á lọ fẹ́ ẹni tí èsì ẹlẹ́sìn ó nítorí love àbí kò nítorí interest kan ìwọ tó ọjọ́ ọmọ tó níbi ọmọ àpilẹ̀ ọ lọ fẹ́ràn dáradára tí ò ní bàtà tí ò lóko ọ̀la ńkọ́ ó ti wá generate nínú ìlú wa àti tí ma lọ́rọ̀ problem tá a dẹ̀ nínú ẹ̀sìn Islam nù àìní foresight níjọ́ tí wọ́n gbé chọ́ọ̀sì délẹ̀ yìí àwọn àgbààgbà àjọ náà ó pé ẹ lọ fún wọn lẹ́yìn ìlú ìlú ọ̀hún ló fi jẹ́ pé tá a bá wọ̀ lúlò nínú ìsìn ṣọ́ọ̀ṣì láàkọ́ kan ká tó kan mọ́sálásí. foresight yẹn pàtàkì àwọn kankan tí ń wọ̀ wá tí ń jàsáwọ̀ tá a fura àfisọ́dà love ìfẹ́ la gbé lékè ẹ̀sìn níjọ́ ànábì sì fẹ́ kà fún wa kò gbé nǹkan kan lékè ẹ̀sìn ó ní lìjàmáàlì nítorí ẹwà ló fi ṣàkọ́kọ́. wàlímọ̀lẹ̀ ha. ó fi wẹ́ẹ̀tì ṣẹ̀kejì. wàlí àṣàbíyá. ó fi family bangrad ṣẹ̀kẹta. wàlídìíní ha. wàlẹ̀ kẹ́ni wọ́n ní fún wàlí kábíyà ti díìní. wọ́n á dọwọ́ rẹ pẹ̀lú ẹ̀sìn yìí tẹ́sìn ọ̀bá ti sí tó ọba wo tówó tẹ́sìn ọ̀bá sí tó owó ti rán tẹ́sìn ọ̀bá sí tó ọba wo tẹwà tàràbátì yàdáka. Ànábì ló pò fún mẹ́tẹ̀ẹ̀ta nìna ẹ̀sìn ni kò gbélékè gbogbo nǹkan kọ́ mẹ́sẹ̀sẹ̀ gbé
stress ń tọ́jọ́ra wọn tó lè ṣe tọ́jẹ́ nasabu gidi tí ó bá nasabu tiẹ̀ náà ta lọ́la torí pé anabi sallallahu alayhi wa sallam bá anabi ṣe fàárí àmọ́nu kọ́fọ̀rọ̀ ni rẹ̀ ó fi ìran rẹ̀ ṣe fàárí ó rò pé kékeré ni bíbí rẹ̀ ni bọ́bá ọ̀ma ọjọ́ ọ̀la rẹ̀ ọ̀ma bí ọlọ́run fẹ́ kí ọ dé tọ́lọ̀ ń bá kí ọ tí gàràgàrà rẹ̀ bá pọ̀ ń ó bí ọ pé ọmọ ta ni ti ń dalẹ̀ rú o sì gbọ́dọ̀ má so ànápọ̀ mọ́ni aláti ṣàkíyèsí. sọ́hùn arabi bẹ́ẹ̀dà ánìmí nkùrẹ́ṣí. anáfíjúwe ìran rẹ ni aláti ṣàkíyèsí gbogbo ẹ̀yin ọ̀dọ́ wa tẹ́ ń bọ̀ tẹ́ fẹ́ mú nǹkan ẹ̀rọ tẹ̀sí o gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ń bọ̀ tẹ́ fẹ́ mú nǹkan ẹ̀rọ bíbí o àtàtọ́jà pé à ń ti ń sọ́ọ̀tì débi dúkìá bọ́ọ̀bá gbogbo Agaka yìí ní sí ọ̀pọ̀lọpọ̀ lé ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀bù àwọn ẹlẹ́dẹ̀ mi ti rà á wọ́n yé ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ wọn máa ń líìsì ẹ̀ ní wọ́n ní 50 years ẹ má tà mọ́ bàbá wa Dáúdù assignment ti yín nu ẹ bá a sọ fáwọn olóyè ẹ má ta dúkìá wa mọ́ torí àwọn tí ń bọ̀ lẹ́yìn wọ́n máa ṣépèlé wa àwọn máa ń líìsì ẹ̀ tọ́ba dẹ́kọ̀ nísìnyí wọ́n á ní 50 years 100 years bẹ́ẹ̀ yẹ̀ ṣe é bá pé táwọn ti lọ táwọn ọmọ wọn dé wọ́n ní ẹ gbé ilé yín kò lórí ẹ̀ afẹ́lólẹ̀ wa àwọn bàbá wọ̀ tá fún yín wọ́n líìsì ẹ̀ fún yín ni wọ́n fi ṣẹ́ oúnjẹ kù àmọ́ àwọn níìsì àwa jẹ́ àlẹ́ àwo àtúwọ́n ń fọ́ àwo kí ni káwọn tọ̀ lọ́wọ́ bá nídìí ti lọ. alikabisatu lilikabisina alikabisuna lilikabisati wattayibatu littayibina wattayibuna littayibati ulaika mubarrauna mimma yaqulun ulaika. ẹ dákun torí mọ́gírùbì ti wọlé ọ̀la yẹn dẹ́ pàtàkì ọ̀làjú àwa ta wà ń bẹ̀ yìí lọ àwọn jíìlù ti ń bọ̀ lẹ́yìn àwọn ọmọ ti ń bọ̀ lẹ́yìn a gbọ́dọ̀ ṣiṣẹ́ kalẹ̀ fún wa kí wọ́n ṣàdúrà fún wa wọ́n má ṣépè fún wa a gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ inú ìrànlọ́wọ́ gan lèyí ta jòkó tì í obìnrin fífẹ́ inú ìrànlọ́wọ́ tó ṣe fọmọ ẹni wọ́n ní Sayyidina Umar radiyallahu ta'ala wọ́n dára kùnrin kan lọ bá nígbà tó wá dọ́dọ̀ Umar ó wá ń sọ fún Umar yìí pé olùwà Umar ọlọ́mọ àwọn ṣe àìdá fóun ṣé ọ̀sẹ̀ tọ̀tọ̀ ẹ̀kọ́ mo ṣe fóun bí ni. kúkún kọbílà lè wá lídìí. àwọn Umaru níbẹ̀ ni ọlẹ́tọ̀ọ̀tọ̀ máa gbọ́dọ̀ ṣe fóun bí rẹ̀ Umaru wa dájú kọ́ ọmọ ni. èyàn tẹ́ kí Umaru. Umaru wa sọ fọ́mọ àwọn yìí pé ó sì bẹ̀rù Ọlọ́run. àmọ́ tàkà fún lọ àfi òkú kí wà lídìgà. ó sì bẹ̀rù Ọlọ́run pẹ̀lú òun fi wọ bàbá rẹ̀ òun fi ráre. wàkọ́lá laysa lil waladi kúkún kọbílà lè wá lídìí. ọmọ wa sọ fún Umaru ni Umaru ó ń gbọ́ tẹnu mi náà sí ò lẹ́tọ̀ kan tí bàbá ó ṣe fọmọ kó tó kàn yìí tọ́mọ fẹ́ ṣe fún bàbá ni. wàkọ́lá na'am. ànábì náà wà Sayyidina Umaru ó lọ wà. yẹn tẹ́ kí Umaru. bàbá wa òun fẹ́ gbọ́ Umaru lára kọ̀ọ̀kan yẹn. tẹ́ kí Umaru. ìjọba fẹ́ pilẹ̀ ayé fẹ́ yaare fún yẹn tẹ́ kí Umaru. tẹ́ bá fẹ́ mìíràn ẹsẹ̀ sà ìyàwó ànábì ni Umaru lákọ̀ọ́kọ́ ń tọ́ gbọ́dọ̀ ṣe fún ni kó fẹ́ ìyá rẹ̀ fún. wáyọ̀ ha sí ni ó sì mọ̀ o. tó bá dálé ayé tí ó bá sọ olùkọ́ kó sọ olùkọ́ tó dáa. wáyọ̀ àlèmọ́ òní kìtà.